ta ni leader APC nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí à ń bá àwọn èèyàn ṣùgbọ́n kálukú ń tẹnu fúrúfúrú ẹ̀yin sì rí ọ̀kan lára àwọn àgbà ẹgbẹ́ APC níyìn báyìí ta ni leader APC nípínlẹ̀ Ọ̀yọ́. Nínú ẹgbẹ́ òṣèlú bá tí mo ṣe é bọ̀ tí ẹgbẹ́ òṣèlú tó bá ní gómìnà gómìnà ní ètò à ń ṣe é bọ̀ láti 1999 òní máa jẹ́ leader ẹgbẹ́. ẹ sì ní gómìnà báyìí. a ní gómìnà níbi tí a bá ti ní gómìnà tí a bá ní ẹni tó jẹ́ national officer tó jẹ́ either chairman lókè tàbí vice chairman àbí zonal chairman party nílé ẹgbẹ́ a tún máa ń lo wọ́n ní leader. ẹ tún ní. a ní Chief Jimobi ó ní national vice chairman nígbà tí wọ́n wà láyé kó tó di pé wọ́n kú. Tí a bá níyẹn náà a tún máa ń lo àwọn tí wọ́n ti jẹ́ leader lánàá ṣùgbọ́n tí ẹgbẹ́ yẹn ò ní gọ́vnọ̀ lọ́wọ́ tá a bá ní gọ́vnọ̀ tó ti ṣe gọ́vnọ̀ nú ẹgbẹ́ yẹn rí ṣùgbọ́n tó ti fi ipò gómìnà lẹ̀ tí a wá ní party leader ní tó jẹ́ party executive leader ní national tí a dẹ̀ ní gómìnà lọ́wọ́lọ́wọ́ a wà tún lọ sí ọ̀dọ̀ gómìnà àná. kò tún sí. Tí a bá ní gbogbo yẹn nínú ẹgbẹ́ òṣèlú gẹ́gẹ́ bí tí à ń ṣe bọ̀ wọ́n máa ń lo collegiate leader. èwo ni jẹ́ collegiate? Collegiate leader ni pé ẹni tó bá jẹ́ adarí ẹgbẹ́ ní state chairman yóò wá mọ láyàsí pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́. Àgbààgbà ẹgbẹ́ bò ló ṣe máa ń mú àgbààgbà ẹgbẹ́ ẹni tó bá jẹ́ minister ni yóò fi síbẹ̀. Ẹni tó jẹ́ former deputy governor ni yóò fi síbẹ̀. Ẹni tó jẹ́ former senate leader ni yóò fi síbẹ̀ àti àwọn serving senators. Ẹ rí wípé a ṣe ìpàdé leadership group ní ẹnujọ́ mẹ́ta yìí ní Samanda. Ìkànnù àwọn àfẹnukò wa náà ni pé ìgbà tí a ti ní a leader so to say nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo kọ́kọ́ kà sílẹ̀ yẹn pé kí state chairman kó coordinate àwọn àgbààgbà ẹgbẹ́ kó fi wọ́n ṣe leadership council instead di a one leader person yóò àjẹ́ leadership council àgbáríjọpọ̀ àwọn adarí ẹgbẹ́ ní state and lágbára Ọlọ́run ọba wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀ láyọ̀ láti fi tó ilé tí wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀. torí àwọn èèyàn ń wò pé state chairman wọ́n ti ní leadership council tí wọ́n ń consult pẹ̀lú. báyìí ṣùgbọ́n Báyọ̀ Adélábù ni mínísítà ẹ sì ní wọ́n jẹ́ olùdíje fúnpò gómìnà ẹ tún ní sẹ́nẹ́tọ̀ Teslim Kọ́láwọlé Fọlárìn náà ṣe láàrin àwọn méjèèjì kò sí leader ńbẹ̀. Kò sí leader níbẹ̀ àfi tí àwọn méjèèjì máa wà nínú council leaders. In tó ṣẹlẹ̀ ní wípé sẹ́nẹ́tọ̀ Teslim Kọ́láwọlé Fọlárìn ó ti dìbò wọlé nínú ẹgbẹ́ wa. Wọ́n dìbò wọlé láti gba tíkẹ́ẹ̀tì. Wọ́n dìbò wọlé láti ṣe sẹ́nẹ́tọ̀ nínú ẹgbẹ́ wa ẹ̀tíngẹ̀tì rẹ̀. So àwọn náà ní ẹ̀tọ́ láti wà nínú leadership council state. Bákan náà ni olóyè Báyọ̀ Adélábù òun náà ti dìbò rí nínú ẹgbẹ́ wa tó gba tíkẹ́ẹ̀tì òun náà dẹ̀ tún jẹ́ serving minister. So àwọn méjèèjì máa wà nínú leadership council bẹ́ẹ̀ kò ń ṣe pé ẹnìkan nínú wọn lè sọ pé òun ni leader tayọ ẹnìkejì.